أولات أملي فأنفقوا عليهن حتى يضعن حملهن وإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعسرتم فستردع له أخرى لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه ولينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا. nínú ìṣẹ́jú mẹ́wàá àti fi ìṣẹ́jú méjì ka alukur'an. Iyakumullah. nínú ìṣẹ́jú mẹ́jọ tó ṣẹ́kù a kí Ọlọ́run. Allahu akbar. ẹ dákun gbogbo àwa tá a wà láàyè yìí ẹ dákun ẹ jẹ́ a jọ kí Ọlọ́run dáadáa. Allahu akbar ma lillahi ashbahu wala shariku wala didun ta'ala. lẹ́yìn tí a kí Ọlọ́run. Allahu akbar. ayin anabi wa Muhammad. Sallallahu alayhi wa sallama. Àlékún kí Ọlọ́run, àlékún kí Ọlọ́run, Ọlọ́run masa bá wa fún anabi wa Muhammad sí. Sallallahu alayhi wa sallama. A fi anabi wa Muhammad. Sallallahu alayhi wa sallama. A fi kí kalẹ̀ ọ̀gá ń kó wa, bàbá wa al-Sheikh al-Doctor Abdulghani Al-Qadi Adama Allahu hayatahu Abu Rayyan. Ọlọ́run masa bá wa kí yín. Amina. Ẹ kú àdúró tì wa, ẹ kú bí ẹ ṣe jẹ́ kó bàjẹ́ fún wa. Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fẹ́yìn náà. Amina ya Allah. Títóbi ní máa bí tí a máa fi rí yín. Àbásíkò tóbi púpọ̀. Àwa tí àwa so mọ́ yín lẹ́sẹ̀, àwa tó jẹ́ pé tẹ́ bá ti wẹ̀yìn ẹ̀ máa rí wa náà ni. Olójẹ́ ẹ dá wa lóhùn kéèyàn máa pe alikadi ní MC ní reception ní Ìlọrin báyìí àbí ní Kwara ní Nàìjíríà ẹnìyàn ni yóò jẹ́ ẹni tí ẹsẹ̀ rẹ̀ wúwo púpọ̀ tó sì lọ́lọ́run lọ́dọ̀. Bàbá wa Dr. Al-Qadi Adama Allahu hayatahu. ẹ ti fine, ẹ ti wà okay. Gbogbo aṣọ tẹ́ ń ta lẹ̀ ń wọ̀ kìí ṣe pé yìí ń ta olóòórùn ẹ wá ń wọ ẹ má pọ̀ lọ́wọ́ ọba nírọ́ ọ̀pá márùn-ún àpò márùn-ún ọba tí ò ṣe ti yín bẹ́ẹ̀ tí bàtà máa ṣe dédé aṣọ àti fìlà lára yín àpadà sí ibú tí ò ní fi rí bẹ́ẹ̀ máa ọlọ́mọdé ọba yín láéláé. Amina ya Allah. ọláyé àwọn tí wọ́n fẹ́ràn yín tí wọ́n ṣe àmì bẹ́ẹ̀ fún yín. Amina ya Allah. ọlá nàbí sallallahu alayhi wa sallam. ó kù ṣẹ́jú márùn-ún. Iyakumullah. bàbá wa Abdurrahim Abasko Allahu hayatahu. tí Ọlọ́run ní kí eléyìí máa jẹ́ ọ̀gágun oríire fún wa. Ọlọ́run má jẹ́ ó burú fún wọn láíláí. Amina. Ọlọ́run má jẹ́ ṣe léyìí tán kí wọ́n lẹ́wọ̀n yá. Amina ya Allah. Ọlọ́run má sì jẹ́ sọ̀kẹ́lẹ̀ léyìí kan wá ní sàárè wọn là ń lọ ní Okolówó. Amina. Ọlá Nabi sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àti ìyá àti bàbá tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ tí wọ́n ń fi eléyìí tí wọ́n fi ń dùn wọ́n nú. Ọlọ́run dákun má kánjú pa wọ́n láíláí. Amina. Ọlá Nabi sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àti ìdílé ọkọ àti ìdílé ìyàwó akí gbogbo wa lọ́kùnrin lóbìnrin pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh.
عليكم السلام ورحمة الله وبركاته. ìṣẹ́jú méjì tó kù ọkọ àtìyàwó bí wọ́n ṣe ń ṣe wáàsí ńláńlá fún yín látàná láti jẹta bí bàbá wa Sàrùmí ti ṣe bàbá wa Lákàtà àwọn náà ṣe lánàá nírọ̀lẹ́ bàbá wa Jánásì àti àwọn ẹni Ọlọ́run gbogbo wọn ṣe fún yín lánàá bí wọ́n ti ṣeun ọ̀rọ̀ díẹ̀ náà tó fọ́mọlúàbí tó bá ti dénú rẹ̀ yóò máa dodindi èyí tá à ń ṣe lónìí wẹ̀jẹ̀wẹ̀mu ni kí gbogbo wa wá dúpẹ́ fọ́lọ́run ni àmì èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ fún ọkọ ìyàwó ló bẹ̀rù Ọlọ́run lára ìyàwó rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run bá gbé ìbẹ̀rù Ọlọ́run kò fi bá lò wọ́lá táwọn òbí rẹ̀ máa lá wọ́lá bó ti dọ́gbọ́n díẹ̀díẹ̀ tí wọ́n fi padà rìlíìsì ẹ̀ fún ẹ dákun fìbẹ̀rù Ọlọ́run bá lò ìyàwó gbogbo nǹkan tí wọ́n máa fi bá ọkọ lò níbẹ̀rù Ọlọ́run àti níwà ìwọ náà fi bá ọkọ rẹ lò tọ́ ọ bá ti fi bá lò ìwọ náà sọ̀kalẹ̀ síbi tó dáa nínú nǹkan tí ọ fi bá wọn lò léyìí tó dáa òun ni kí ọwọ́ rẹ kó wà òkè níbi síbí kó ọmọ oúnjẹ ṣe inú bíbí yìí ti ń gbé àwọn aroma mi jáde jẹ́ kí ti tiẹ̀ ó tún dáa jù bẹ́ẹ̀ lọ wá lọ wà òkè lérí bẹ́ẹ̀dì gbogbo ọ̀nà tí ọkọ rẹ tó o bá mọ̀ ẹ̀kọ́ máa fi gbé débẹ̀ gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni kó lọ lè mọ̀ wọn náà wọnú YouTube àwọn ìyá ajọ́ àwọn ni wọ́n dúró lérí missionary ráwa ti sin agbóná púpọ̀ lọ lè kọ́ bí wọ́n ti ń ṣe doggy má tìjú lọ sí má bá ṣe ń ṣe wheelbarrow má dààmú touch your toe jẹ́ kó yí ọ dáadáa eraser má jẹ́ ọ dàrú yóò sọ ọ́ méjì bẹ́ẹ̀dì kí wọ́n máa ké kóun náà máa dún káníkì ló ṣe yín ìjà kọ́ ní ń ṣẹlẹ̀ à ń gbádùn ara wa ni ẹ fa slow bí ara yín ẹ wà òkè pẹ̀lú ara yín ẹ gbé e débẹ̀ kóun náà gbé wọn náà débẹ̀ ọkọ ìyàwó ìwọ náà gbé ìyàwó rẹ débẹ̀ dáadáa má dúró lérí ọ̀rẹ́ mi tì dúró lérí àlàáfíà tọ́lọ́run fún ọ ẹlòmíì pure water náà ni tó bá ti mú ó ti di wèrè yọ máa hàn ní bí ẹṣin tó rí ìjánu ìwọ náà dákun gbogbo ọ̀nà tó fi gbé débẹ̀ tí ò ní fi wò ta dákun gbé débẹ̀ gbogbo ọ̀nà tó fi gbé débẹ̀ tóun náà ò ní fi kábàámọ̀ ìpè àá èwo lèyí tí mo ṣe yìí mọ́ pálàfíà rí ọ̀dẹ́bẹ̀ dákun ìwọ náà gbé débẹ̀ tó bá ti gbé débẹ̀ ibi tẹ́ ti kọ́kọ́ gbádùn ara yín náà nu bàbá wa Àlìkálì ńgbà tá a dé wọ́n ní bò ní kò yẹ kí n jáde àní pa sínú ilé ó sì ní ìyálé ẹ̀yin náà ẹgbẹ́ra yín débẹ̀ dáadáa tó bá ti kó ẹ̀yà yín tẹ́ délé jàlábíà ló kù tó bá ti wọ jàlábíà má wọ bọ́ksà sí lábẹ́ ìyàwó àwọn nẹ́ẹ̀tì àgbákò àti jeans ring tó wà òkè ìwọ náà lọ lè lò ó tó bá ti lò ó yọ rẹ ní sí ọ inú rẹ ó dùn sí ọ ìwọ náà fẹ́ ní dá lóhùn yóò di kissing láti kissing yóò di hugging láti hugging yóò di daraba sedu amuru subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala mursalin walhamdulillahi rabbil alamin látọ̀dọ̀ bàbá wa Dr. Alqadi wọ́n látọkọ àtìyàwó kí wọ́n máa jáde bọ̀ wá ẹni ẹ máa fara yín bọ̀ májú ulẹ̀ fà dáadáa tẹ́lẹ̀ yọ kọ̀ọ̀kan wọ́n náà gbẹ́sẹ̀ lé bàbá Alqadi náà wíwẹ̀ ẹ máa bọ̀ ọmọ ọba lọmọkùnrin yìí púpọ̀ ó dá báwọn náà ẹ dúró báwọn náà èyí tó kù tá a ṣe fún wọn náà ni àdúrà bí wọ́n ti múra wọn lọ́wọ́ yìí àwọn kan náà múra wọn lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣe báyìí tí ó sì pósù kan tọ́lọ́run fi tú u ká gbogbo wa náà ń rí léríṣiríṣi bẹ́ẹ̀ social media náà sì ń gbé ríṣiríṣi wa àwọn náà ni wọ́n dúró yìí Ọlọ́run dákun jẹ́ kí wọ́n máa wà lọ títí láéláé. Àmín. oúnjẹ làwọn èèyàn ń jẹun ò sáámi fún yín o. Àmín ya Allah. Ọlọ́run jẹ́ máa wà òkè lọ títí láéláé. Àmín. ọlá nabi sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ẹ bá ti sọ̀kalẹ̀ eléyìí ọmọ alálùbáríkà àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ alùbáríkà bíi bàbá Alqadi
àwọn ọmọ rẹ tí ò síbi tí wọn ò lè wọ̀ pẹ̀lú mímọ̀ tọ́lọ̀ ń bá fún wọn bí baba wa Dr. Alkali ọlọmọsá bá wa fún yín. àmín. wàlá nabi sallallahu alayhi wa sallam. wàlá nabi sallallahu alayhi wa sallam. wàlá nabi sallallahu alayhi wa sallam. àbámọ̀ ipa àti sẹ́lẹ̀ ìlàbúrú ọlọ́mọdé ẹ̀kún bẹ́ẹ̀. àmín. wàlá nabi sallallahu alayhi wa sallam. ọkọ ìyàwó látọ̀dọ̀ rẹ̀. àmín. wasallim salaman tama ala sayyidina muhammadin. sallallahu alayhi wa الذي sallam. تنعل به القد وتنفرج به الكرب àmín. وتقضى به الحوائج وتنال به رغائب àmín. وحسن الخواتم àmín. واستلقى الجمام بوجهه الكريم àmín. وعلى آله وأصحابه من كل لمعة ونفس بعدد كل معلوم لك يا رب العالمين. آمين يا لك الله. أبو الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم